ogun abẹ́lé apá kejìlélógún. ọjọ́ burúkú lọ́jọ́ náà, lọ́jọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ogun nàìjíríà parẹ́ sójú agbami lónìṣà. lóòótọ́ làwọn ọmọ ogun biafra gbìyànjú láti gba ìlú Enugu padà lọ́wọ́ àwọn ọmọ ogun nàìjíríà tí kinní náà kò sì ṣeé ṣe fún wọn. kàkà kí wọ́n rí kinní ọ̀hún ṣe, àbámọ̀ ló gbẹ̀yìn ọ̀rọ̀, nítorí eré ajá kò tó tẹṣin. gbogbo ọ̀nà tí wọ́n gbà pátá làwọn ọmọ ogun nàìjíríà gbé igi dí, tí wọn kò sì rí ibì kankan tí wọn yóò gbà kọjá lọ. nígbà tí ọ̀rọ̀ náà dàrú báyìí mọ́ wọn lọ́wọ́, àwọn náà ṣíyán, wọn kò dúró gbọbẹ. kálukú sá àsálà fún ẹ̀mí ẹ̀, wọ́n sì kó ọ̀gá wọn, ìyẹn olórí ogun biafra Emeka Odumegwu Ojukwu, sínú ìyọnu ńlá. ṣùgbọ́n ọ̀rọ̀ ayé kò dúró sí ojú kan. ohun tó lọ síwájú a máa padà sẹ́yìn nígbà míì. eléyìí gan ni àwọn àgbààgbà sì ṣe ń sọ pé òbìrí nílé ayé. bí ọ̀rọ̀ náà ti rí gan nìyẹn. ohun tó ti ń lọ síwájú padà sẹ́yìn fún àwọn ọmọ ogun nàìjíríà. ọ̀rọ̀ náà sì mú wọn lómi gan-an. gbogbo ohun tí àwọn ti rò ní pé kí àwọn yanjú ogun náà bí ìgbà tọmọdé méjì bá ń ṣeré, kí àwọn pa àwọn ọmọ Ìgbò yìí tán, kí àwọn sì padà sílé, kí gbogbo àwọn sọ́jà Ìgbò títí dórí aṣáájú wọn Ojukwu sì mọ̀ pé kékeré kọ́ ni erin fi ju màálùú lọ. nǹkan ti ń lọ bẹ́ẹ̀ o, ó ń lọ dáadáa pàápàá, àfi nígbà táwọn ọmọ ogun nàìjíríà múra láti gba ìlú Onitsha. níbẹ̀ ni nǹkan ti dánbo mọ́ wọn lọ́wọ́ bí ọ̀rọ̀ àwọn onígunnu. àwọn ọmọ ogun tí wọ́n ń pè ní Division 2, ìyẹn àwọn ọmọ ogun tí Murtala Muhammed ń ṣe olórí fún, ni wọ́n múra láti wọ ìlú Onitsha. wọ́n sì ti rò pé ọ̀rọ̀ náà kò lè la wàhálà kankan lọ rárá. kí àwọn débẹ̀, kí àwọn kó wọn ní papámọ́ra, kí àwọn sì máa wò níta wọn ni. wọn kò sì lè ṣe kí wọ́n má ronú bẹ́ẹ̀. ṣebí àwọn ọmọ ogun ti Division 1 lábẹ́ ọ̀gágun Shua ti gba Enugu àti agbègbè ẹ̀ lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ ni àwọn ọmọ ogun Adékúnlé ti gba Calabar. àwọn ọmọ ogun tí Akínyàndé ṣáájú fún sì ti kọ́ jìnnìjìnnì bò wọ́n ní gbogbo apá ọ̀nà Bọ̀ní. ìyẹn sì ti jẹ́ kó dá àwọn ọmọ ogun Murtala lójú pé kò sí gìrì kankan mọ́, kò séwu lóko àfi gìrì àparò. àwọn yóò gba Onitsha bí ìgbà tí ọmọdé méjì bá ń ṣeré ni. àti pàápàá nǹkan kò kúkú rọgbọ fún àwọn ọmọ ogun Ojukwu tí wọ́n lé kúrò ní Midwest. wọ́n ti fọ́n wọn káàkiri débi pé wọn kò wúlò kankan fúnra wọn mọ́. ṣùgbọ́n síbẹ̀ náà, àwọn náà ni wọ́n fa Onitsha lé lọ́wọ́. wọ́n ní kí wọ́n máa ṣọ́ ibẹ̀ kó má di pé àwọn ọ̀tá àwọn, ìyẹn àwọn ọmọ ogun nàìjíríà, yóò wọlé wá bá wọn lójijì. battalion 3 ni wọ́n pín àwọn ọmọ ogun Ojukwu tó kù náà sí: 11 battalion, 12 battalion àti 18 battalion. ṣùgbọ́n àwọn wọ̀nyí kò lè ja ìjà bí ọ̀rọ̀ bá di ogun tòótọ́, nítorí gbogbo ìbọn tó wà lọ́wọ́ wọn kò ju 400 lọ. bí nǹkan ṣe doríkodò fún wọn yìí, àwọn ọmọ ogun nàìjíríà náà mọ̀. wọ́n mọ̀ pé nǹkan kò rọgbọ fún àwọn ọmọ ogun Ojukwu tó wà lónìṣà. wọ́n mọ̀ pé kò sí bí wọ́n ṣe lè ṣe é tí àwọn kò ní gba ìlú náà lọ́wọ́ wọn. ṣé wọn kò jìnnà sí wọn púpọ̀ náà? Àsàbà ni Murtala kó àwọn ọmọ ogun tirẹ̀ sí. bí ènìyàn sì ń wo ojú omi lọ́ọ̀kan, yóò máa rí agbègbè Onitsha. àwọn alamí àwọn ọmọ ogun yìí a sì máa gba ìtòsí ọ̀dọ̀ wọn láti rí àti láti gbọ́ bí nǹkan ṣe ń lọ. àwọn wọ̀nyí ni wọ́n ti sọ fún àwọn Murtala pé ọwọ́ ti bà àwọn ọmọ ogun Biafra tó wà níbẹ̀. ìyẹn ni pé àwọn ọmọ ogun Biafra tó wà lónìṣà yìí, nítorí wọn kò ní nǹkan tí wọn yóò fi jagun. lóòótọ́ ni àwọn ọmọ ogun náà, àwọn ọmọ ogun Ojukwu kò ní nǹkan ìjagun rárá mọ́. ṣùgbọ́n àwọn náà ti ń dá ọgbọ́n ara wọn. wọ́n ti bẹ̀rẹ̀ sí rọ ìbọn tiwọn, bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe bọ́ǹbù, wọ́n tún ń ṣe rọ́kẹ̀tì pàápàá. àwọn èlò ìjagun tiwantiwa tí wọ́n sì ń ṣe náà lágbára ju òmíì táwọn òyìnbó ń kó wá fún wọn láti òkè òkun lọ. ṣùgbọ́n gbogbo ohun tí àwọn ọmọ ogun Biafra yìí ní kò tó nǹkan, nítorí kò sí ìfun kan tó wà nínú òròmọdìẹ tí ẹyẹ àṣà kò mọ. kò sí ohun táwọn èèyàn wọ̀nyí lè ṣe tí yóò ṣàjòjì sáwọn ọmọ ogun nàìjíríà. àwọn ọmọ ogun Biafra yìí kò ní idán kankan tí wọ́n fẹ́ pa lójú wọn. nígbà tó di ọjọ́ 4 oṣù kẹwàá,
àwọn ọmọ ogun Nàìjíríà bẹ̀rẹ̀ sí rán bọ́ǹbù ńláńlá, àwọn atamátàsé bọ́ǹbù sílùú Onitsha láti etí odò Ọya ní Àsàbà ní kinní ọ̀hún sì ti ń wá. Èyí sì jẹ́ kí àwọn ọmọ ogun ojúkú wọ̀nyí tètè mọ̀ pé kò lè pẹ́ kò lè jìnnà táwọn ọmọ ogun Nàìjíríà náà yóò fi dé. Tí wọ́n bá sì ń bọ̀, ojú omi Àsàbà yìí gan ni wọn yóò bá wọlé. Ṣùgbọ́n àwọn ọmọ ogun Nàìjíríà yìí kò tètè wá, wọ́n kàn ń rán bọ́ǹbù náà wọlé ni. Bẹ́ẹ̀ ni bọ́ǹbù yìí kì í balẹ̀ lásán, bí kò bá pààyàn yóò ba ilé àti dúkìá jẹ́. Nítorí láàrin ìlú náà ni kinní náà yóò ti balẹ̀ sí, torí ibẹ̀ ni wọ́n ń rọ̀jú ẹ̀ sí. Àárín ìlú Onitsha gan làwọn bọ́ǹbù náà ń fọ́nká sí. Ẹni tí kò bá ní ìyá kì í dá egbò ẹ̀yìn, nítorí pé kò sẹ́ni tí yóò bá a mọ́. Ohun tó fà á gan nìyẹn, tó ṣe pé bí kinní náà ti ń balẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn ń sá lọ. Kálukú tó lè rí ẹrù kó ń kó ìwọ̀nba ohun tí apá ẹ̀ bá ká, bẹ́ẹ̀ ni wọ́n ń sá kúrò nílùú náà. Wọn kò fẹ́ kí àwọn sọ́jà Nàìjíríà ká wọn mọ́bẹ̀, nítorí wọ́n ti gbọ́ pé wọn kò ní í pẹ́ wọ ìlú náà wá. Èyí tó wá burú ni pé gbogbo bí àwọn sọ́jà Muritàlá wọ̀nyí ṣe ń ránṣẹ́ bọ́ǹbù yìí, àwọn ọmọ ogun Biafra kò lè dá èsì padà, nítorí kò sí bọ́ǹbù tí wọn yóò jù. Ìwọ̀nba tó sì wà lọ́wọ́ wọn tí wọ́n ṣe fúnra wọn, wọn kò fẹ́ máa jù ú bẹ́ẹ̀ lásán, nítorí ìgbà tí wàhálà bá dé gan. Lẹ́yìn tí àwọn ọmọ ogun Nàìjíríà yìí ti ju bọ́ǹbù títí, wọ́n gbéra ní ọwọ́ òwúrọ̀ kùtù lọ́jọ́ kẹta. Wọ́n ń bọ̀ nílùú Onitsha. Ojú omi ni wọ́n ń gbà bọ̀. Wọ́n sì kó ọkọ̀ ojú omi bíi 20 sórí omi. Àwọn yìí sì ti ń sáré bọ̀ fẹ́rẹ́fẹ́rẹ́. Bí wọ́n ti ń bọ̀ lọ́ọ̀kan làwọn ọmọ ogun Biafra yìí ń wò wọ́n. Níṣẹ́ ló jọ pé kò sí ohun tí wọ́n lè ṣe. Wọ́n ń wò wọ́n. Àwọn náà sì mọ̀ pé wọ́n ń bọ̀ wá jẹ ìlú Onitsha run ni. Ṣùgbọ́n wọn kò lè ṣe kinní kan fún wọn. Wọ́n ń wo àwọn ọkọ̀ ojú omi náà bí wọ́n ti ń ró ara wọn bọ̀ àti bí wọ́n ti ń sáré lẹ́lẹ́ lórí omi. Ọkọ̀ ojú omi 12, àwọn sọ́jà sì kún inú wọn bámúbámú. Ìgbà tí wọ́n dé ìtòsí tí wọ́n súnmọ́ etí omi tí wọn yóò ti pín ara wọn sí ọ̀nà oríṣiríṣi, ìgbà náà ni àwọn ọmọ ogun Biafra tó ráyè ṣíná fún wọn. Ṣé àwọn ọmọ ogun Nàìjíríà kò tiẹ̀ mọ̀ pé wọ́n wà nítòsí bẹ́ẹ̀ rárá? Ṣùgbọ́n bí ẹni tó ń fi èékánná ha àjànàkú lẹ́yìn lásán lórí, ṣé erin lèèyàn yóò pa bẹ́ẹ̀ yẹn? Èyí tó tiẹ̀ burú ni pé ìbọn machine gun táwọn Biafra ní, tí wọ́n ti rò pé yóò gba àwọn bí àwọn ọmọ ogun Nàìjíríà bá dé ìtòsí bẹ́ẹ̀, níṣe ni machine gun náà tún dẹnu kọlẹ̀. Ọta 20 ló wà níbẹ̀, kò sì ju ẹyọ 4 lọ tí wọ́n sì yìn tó fi daṣẹ́ sílẹ̀. Àwọn ìbọn wẹ́wẹ́ tó kù ni wọ́n dojú wọn kọ àwọn ọmọ ogun náà. Kíá ni wọ́n sì ti ba ọkọ̀ ojú omi 4 jẹ́. Ṣùgbọ́n eléyìí kò rán kinní kan. Àwọn ọkọ̀ ojú omi àtàwọn sọ́jà yìí tí wọ́n wà nínú wọn fọ́nká, wọ́n sì pín ara wọn sí méjì. Àwọn kan gba ọ̀nà ọjà Onitsha gan, àwọn kan sì gba ọ̀nà ibi tí ọgbà ẹ̀wọ̀n wà. Wọ́n fẹ́ gbé ọkọ̀ ojú omi wọn sí apá ibẹ̀ kí wọ́n sì bá ibẹ̀ wọlé. Bí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ni ọkọ̀ ojú omi bíi 6 míì tún gbéra láti Àsàbà. Wọ́n ń bọ̀ wá bá àwọn tí Onitsha. Àwọn ọmọ ogun ojúkú pàápàá sì mọ̀ pé iná ti mú àwọn. Ìwọ̀nba àwọn machine gun táwọn ọmọ ogun Biafra yìí tí wọ́n ní ni wọ́n bẹ̀rẹ̀ sí lò láti dá àwọn ọmọ ogun Nàìjíríà yìí dúró. Ṣùgbọ́n kò pẹ́ rárá tí ọkọ̀ ojú omi ńlá tó kó àwọn èlò ìjagun alágbára àtàwọn ọmọ ogun Nàìjíríà fi dé. Àti bọ́ǹbù sì bẹ̀rẹ̀ sí ró létí agbami. Tani yóò wá rí ojú iná tí yóò tọwọ́ bọ iná? Tani yóò rí ojú ejò kó tẹ ọmọ ejò mọ́lẹ̀ nígbà tó ṣe pé àgbà tó bá réjò tí ò sá, ara ikú ló ya? Nígbà tí iná bẹ̀rẹ̀ sí dáhùn mọ́ àwọn ọmọ ogun Biafra lára, wọ́n sá kúrò lójú ìjà, wọ́n sì fọ́nká, wọ́n sá gba àárín ìlú Onitsha lọ. Eré lẹ́lẹ́lẹ́sẹ̀ àfọwọ́fọnná. Bí wọ́n ti ń sá lọ, bẹ́ẹ̀ ni àwọn ọmọ ogun Nàìjíríà ń sá síwájú. Kò sì pẹ́ tí wọ́n fi dá ẹsẹ̀ wọ ìlú Onitsha, tí wọ́n sì ń rọ̀jò ìbọn láti fi hàn pé àwọn ti wọ ìlú Onitsha. Wọ́n dáná sun ọjà ńlá tó wà níbẹ̀. Iná náà sì gba gbogbo ìlú náà àti àwọn ìlú tó wà lágbègbè Onitsha yìí. Kò sì síbi tí àwọn èèyàn náà wà tí wọn kò mọ̀ pé nǹkan ti bàjẹ́ l'Onitsha kọjá àtúnṣe. Kíá làwọn ọmọ ogun ojúkú pàápàá ṣara wọn jọ. Gbogbo àwọn tí wọ́n ń sá lọ sì sá lọ sínú iléèwé St. Charles. Àwọn sọ́jà wọn gbogbo tó sì wà ní àyíká náà wá bá wọn. Níbẹ̀ ni ọ̀kan nínú àwọn aran sọ́jà lọ́wọ́ tí wọ́n ti máa ń bá àwọn sọ́jà jagun lójú ogun.
bó tiẹ̀ jẹ́ pé àwọn kì í ṣe sọ́jà o, aráàlú ni wọ́n. ọ̀kan nínú wọn níbẹ̀ ló ti dìde tó sì kó àwọn ọmọ tirẹ̀ jọ. Joe Achusia lórúkọ ẹ̀. ìwọ̀nba ìbọn tó wà lọ́wọ́ wọn náà ni wọ́n kó. ó ní ó yá, ibi ènì làwọn yóò pa ọmọ alákàrà sí bí àkèré kò bá sì dúnbẹ̀ lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. tàpá titun àwọn làwọn yóò rún sí i. àwọn gbọ́dọ̀ kojú àwọn sọ́jà ọmọ Nàìjíríà yìí bí àwọn kò bá lè lé wọn àfi kí àwọn fi ẹ̀mí àwọn dí i. ní ti àwọn ọmọ ogun Nàìjíríà níṣẹ́ làwọn rò pé nǹkan ti parí. wọ́n rò pé àwọn ti lé àwọn ọmọ ogun Biafra sígbó, wọn kò sì fi taratara jagun bíi ti tẹ́lẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni Joe àti àwọn ọmọ ogun tiẹ̀ gbéra o. àwọn ọmọ ogun Biafra míì sì tún tẹ̀lé wọn. ọ̀nà méjì làwọn náà pín ara wọn sí. gbogbo wọn sì gbé mọ́tò Land Rover kan tí wọ́n so machine gun mọ́ lórí. wọ́n ń gbé e lọ. bí Land Rover náà ti ń dáná ìbọn bolẹ̀ bẹ́ẹ̀ làwọn náà ń sáré tẹ̀lé e. níbi tí wọ́n sì kọ́kọ́ ti pàdé àwọn ọmọ ogun Nàìjíríà, wọ́n bá wọn jà bí àgékù ejò tí í ṣòro bí agbọ́n ni. bí wọ́n ti ń dáná ìbọn bò wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ń lé wọn. àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n rí náà kò sì lè dúró mọ́, wọ́n sá lọ fún wọn. Joe kò dúró o, etí odò ló ń lọ. ó ń sáré lọ síbẹ̀ pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀. ohun tó ń wá lọ ni láti lọ lé àwọn ọmọ ogun tó wà níbẹ̀ kúrò, ìyẹn àwọn ọmọ ogun Nàìjíríà àti àwọn míì tó bá tún ń bọ̀, kí òun lè dènà dè wọ́n kí wọ́n má lè wọ ìlú Onitsha mọ́. nítorí ó mọ̀ pé àwọn tí wọ́n wà nínú ìlú náà ọwọ́ yóò tó wọn bí wọn kò bá ti rí àwọn míì kún wọn lọ́wọ́. nígbà tí wọ́n dé etí odò yìí, nǹkan ṣẹnure fún wọn. níṣe ni wọ́n bá ọkọ̀ ojú omi ńlá tó ṣẹ̀ṣẹ̀ dé. ọkọ̀ ojú omi náà sì kó àwọn mọ́tò akọ́tàmì ńláńlá àti àwọn èyí tí wọ́n fi ń ju bọ́ǹbù. àwọn sọ́jà sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í já wọn sílẹ̀ ní àwọn Joe dé etí odò náà. bó bá ṣe pé àwọn ọmọ ogun Nàìjíríà ti já àwọn kinní náà sílẹ̀ ni láàrin ìṣẹ́jú mẹ́wàá péré ni wọn yóò ti pa àwọn ọmọ ogun Biafra run. ṣùgbọ́n wọn ò tí ì tò wọ́n kalẹ̀, wọ́n ṣẹ̀ṣẹ̀ ń já wọn nínú ọkọ̀ ojú omi ni. àwọn sọ́jà tó já wọn kò sì gbé ìbọn dání. ìbọn wọn wà nínú ọkọ̀ tí wọ́n gbé wá. ṣé àwọn ti rò pé ogun ti wọnú ìlú? ibẹ̀ ni gbogbo àwọn ọmọ ogun ojúkù yóò wà. wọn kò sì ní í mọ ìgbà tí àwọn bá gbé àwọn mọ́tò ogun náà dé láti ojú omi. ṣùgbọ́n bí àwọn ọmọ ogun ojúkù wọ̀nyí ṣe rí wọn, níṣe ni wọ́n da iná ìbọn bolẹ̀, wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣíná fún wọn ní gidigidi. kò sọ́mọ ogun Nàìjíríà tó lè dúró gbé ìbọn nígbà tí ò sì sí ìbọn lọ́wọ́ wọn. kí ni wọ́n fẹ́ ṣe? kálukú bẹ̀rẹ̀ sí sálọ ni. àwọn tí wọ́n mọ̀ ọ́ wẹ̀ bẹ́ sómi, àwọn tí wọn kò mọ̀ ọ́ wẹ̀ náà ń bẹ́ sómi. ọ̀pọ̀lọpọ̀ ló sì jẹ́ pé inú omi ló kú sí tí kì í ṣe ìbọn àwọn ọmọ Biafra ló pa. nígbà tí àwọn tí wọ́n ń sábọ̀ láàrin ìlú náà dé, tí wọ́n rí iná tó ń dáhùn, wọn kò mọ bí wọ́n ti lè ṣe é. níṣẹ́ làwọn náà bẹ́ sínú àwọn ọkọ̀ ojú omi tó wà nítòsí. àwọn míì sì rì sómi níbi tí wọ́n ti ń gbìyànjú láti wọ inú ọkọ̀ náà. lọ́rọ̀ kan, láàrin 30 ìṣẹ́jú àwọn ọmọ ogun Nàìjíríà ti sá padà. wọ́n gbé ọkọ̀ ojú omi tí ọwọ́ wọn tẹ̀, wọ́n ń sáré lọ lẹ́lẹ́. bẹ́ẹ̀ ogunlọ́gọ̀ sì ti kú nínú wọn. omi ló gbé ọ̀pọ̀lọpọ̀ lọ, ojú omi gan ni wọ́n kú sí. èyí tó wá burú ni pé àwọn mọ́tò ìjagun gbogbo tí wọ́n ti gbé sọ̀kalẹ̀, àtàwọn mọ́tò tí wọ́n fi ń yin bọ́ǹbù, àtàwọn akọ́tàmì, gbogbo wọn ló wà nílẹ̀ tí wọn kò lè gbé. ń làwọn ọmọ ojúkú bá kó gbogbo wọn. ìyàwó wa tó ìyà aṣọ àdá fúnkún, ikún wọgbó, àdá tún sọnù sọ́nà oko. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ogun Nàìjíríà ló bá omi yìí lọ tí wọ́n kú pátápátá. díẹ̀ nínú wọn péré ní ìbọn àwọn ọmọ ogun Biafra pa. ọjọ́ burúkú lọ́jọ́ náà, ọjọ́ burúkú kan tí àwọn ọmọ ogun Nàìjíríà kò gbàgbé ni. ẹ jẹ́ ká tún máa bátàn náà lọ. Ọláìwọlá Alága ló ń ṣe àkọsílẹ̀ ogun abẹ́lé yìí fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. a kú déédé àkókò yìí o.